Lápọ̀nlé mo ní fún alápọ̀nlé ni tí ọmọ bá ti máa ń fún alápọ̀nlé tó bá ti jókòó sórí àpọ̀nlé tí bá kàn lábùkù ó ní láìkì ààrẹ mọ́ láyé torí pé Ọlọ́run ló fún ẹni tí bá fi ẹnu mi kàn lábùkù kò ní jẹ́ nǹkan kan wájú Ọlọ́run torí pé Ọlọ́run rínú mi pé èmi ń ṣe tinútinú mi ni lórí mò ń ṣiṣẹ́ Yorùbá yẹn tinútinú mi kì í ṣe pé mo wówó kan bẹ̀ mi ń wá kankan bẹ̀ ju pé orúkọ mi wà nù wé tán àwọn tí wọ́n ń pera wọn pé àwọn lálágbára yìí àwọn làwọn lóògùn àwọn làwọn lágbára àwọn lè jà yìí àwọn ń ṣe torí owó ni gbogbo ẹni mo fi sọ gbogbo wọn ti gbowó náà àwọn ò lè bọ́ta kan sọ pé tí n bá gbowó lọ́wọ́ ẹnìkan rí báyìí ni kò rí fún mi èmi lè ṣe pé mò ń ṣe ń gbogbo gbà àwa lẹ́fídẹ́ǹsì ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́wọ́ tó ń fi ń gbowó kiri èmi ò ní dákọ̀ ẹnìkankan so ọbẹ̀ tà kẹlẹ̀ kan sùn kan ronú ara kan mọ̀ ọ̀rọ̀ kan fẹ́ sọ jáde ọ̀rọ̀ tó máa sọ jáde sórí íńtánẹ́ẹ̀tì kan mọ̀ entertainer ni mí èmi lọ́lọ́run fún bí mo ṣe entertainer arúgbó tí mo entertainer àgbàlagbà yẹn. entertainer mi yẹn òun ni màá fi gba Yorùbá kò lọ́wọ́ Nàìjíríà. gbogbo ẹni tí máa ń bínú kọ́kẹ́ lọ nusu no going back ni àwa lọ́lọ́run fún ọmọ rẹ̀ ṣe ń ṣe tó yà á lè jà tó jẹ́ pé àgbá òfìfo ni wáyé tá à ń pariwo yìí ariwo àgbá òfìfo wà yẹn sẹ́ òun làwọn fi gbé Yorùbá délẹ̀ lérí báyìí. Ìṣọ̀kan Ọmọ-Oòduà TV. àwa lè sọ̀rọ̀ bá a ṣe ń sọ tá à ń pariwo àgbá òfìfo yẹn káwọn náà bọ̀ tàrú ẹ̀ káwọn náà try ẹ̀ torí pé tí wọ́n bá try ẹ̀ owó tí wọ́n àwọn ará bí olóṣèlú ti gbé fún wọn tẹ́lẹ̀ wọ́n béèrè lọ wọn ariwo àgbá òfìfo tá à ń pa káàkiri yìí Ìṣọ̀kan táwọn bá ṣerú Ọmọ-Oòduà ẹ̀ TV. ìjọba béèrè owó tó ti fún wọn tí wọ́n ti gbà káàkiri lọ́wọ́ wọn kó bẹ́ẹ̀ kan sọ àwa lẹ́nu àti sọ wọ́n ti jẹ́ dòdò wọn gbọ́dọ̀ sọ gbogbo ariwo tó ń pa yẹn wọ́n kàn kú lásán ẹgbẹ́ ni wọ́n fi ń sọ gbogbo bá a ṣe ń ṣe rálì kiri gbogbo ilẹ̀ Yorùbá kiri yẹn káwọn lè dán rẹ o ariwo àgbá òfìfo Ọlọ́run tó ní wá tó ní mi tó lẹ̀mí mi lọ́dọ̀ ọmọ pé ariwo mi yẹn àgbá òfìfo yẹn ọmọ gbé Yorùbá délẹ̀ lérí. ṣebí ebi tẹ́lẹ̀ ebi rí sọ́sọ́ ní gbogbo wọn náà fẹ́ àwọn asọ́pá fẹ́ Yorùbá nìsan torí pé Yorùbá nìsan lọ́lọ́ fẹ́ àwọn ọ̀dẹ̀ ní bọ́ àwọn amáṣe wà yìí àwọn ò ní ra màálù síbi kankan láti fi bọ ẹnì kankan àwa máa bọ Ọlọ́run tó ní wá pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wa Ọlọ́run tó ní wá mọ̀ wá orí wa wọ́n ló sì rẹ́ wa jáde wọ́n padà lẹ́yìn wa ó sì ti gbọ́ Ọlọ́run tó ní wá yẹn ó ti gbọ́ ohun táwa wí àwọn onídàá ti bọ ẹnì kankan torí pé iṣẹ́ tá à ń ṣe yìí mùsùlùmí lọ́pọ̀ rẹpẹtẹ yìí àwọn kristian pọ̀ rẹpẹtẹ sáà ní kí mùsùlùmí mọ́ lọ ṣe tutù ni sáà ní kí wòlíì mọ́ lọ pẹ́ bọ́ ni àjọ pé Ọlọ́run papọ̀ ni torí pé Ọlọ́run ló lẹ́bọ lónìí gbogbo nǹkan lọ́dọ̀ Ọlọ́run táwa ń pè yẹn sẹ́ òun ni ó ti àwa lẹ́yìn délẹ̀ lérí táwa. Ìṣọ̀kan Ọmọ-Oòduà TV. tí ń ronú kú sí wa tí ń ronú pé káyọ̀ kí wọ́n mú wa kíjọba mú wa lọ́rùn tá à ń ṣe yìí àwọn ni ayé ò mú ẹni tó bá ní kíjọba mú wa níjọba ò mú ìjọba ò ní mú àwa ìjọba Nàìjíríà mọ̀ pé àwa ń béèrè right àdèjẹjẹkújẹ lọ́dọ̀ àwọn ò tó bẹ́ẹ̀ àwọn ọmọ dọ́gbọ́n ọ̀rọ̀ tá a bá sọ làwọn ọmọ fọ́lọ́ làwọn ọmọ ṣe gbogbo ẹnikẹ́ni tí bá sọ pé ànígbàlẹ̀ Yorùbá tó tínú bá ń bí ẹni tínú bá ń bí tí ó gbàfẹ́ tó lọ́hùn fún tó bá láànígbàlẹ̀ Yorùbá ní sẹ́yìn iṣẹ́ àgbàlẹ̀ yẹn gbogbo ẹnikẹ́ni bá ní ànígbàlẹ̀ Yorùbá ní sẹ́yìn ọmọ àgbàlẹ̀ yẹn bá a ṣe wà yìí entertainer la wa kí ni wa entertainer àwọn ọmọ Yorùbá ẹgbẹ́ wa láti sí wọn létí àwọn ọ̀dẹ̀gbọ́ náà olóṣèlú kankan gbogbo ẹnu mo fi ń sọ olóṣèlú ìdẹ̀gba contract lọ́wọ́ olóṣèlú kankan olóṣèlú ti máa gba contract lọ́wọ́ ẹ̀rí tí ó bá sọ jáde kò ní jèrè ọmọ tó bí gba contract lọ́wọ́ olóṣèlú kankan gbogbo ẹnu mo fi ń sọ ó ń sọ pẹ̀lú gbogbo ẹnu mi bẹ́ẹ̀ mi ò gba contract lọ́wọ́ olóṣèlú kankan mi ò dẹ̀ pé olóṣèlú kankan tẹ̀ pé kí n lọ kẹlẹ̀kùn ẹ̀ tàbí kí n kó mọ́tò lọ bá lé pé fún mi lówó kò ṣẹlẹ̀ rí Ọlọ́run ló ṣe mí bẹ́ẹ̀ kò dẹ̀ ní ṣẹlẹ̀ láyé láti bìrẹ̀ gbogbo ẹ̀ka wájọ ń ṣe wàhálà yìí dẹ̀ ní sọ pé kẹ́nìkan kan dáwó fún mi pé ẹ̀yin tàbí mo pẹ́ nìkan kan kó bá mi ṣe wò torí pé ohun tí mò ń ṣe ń bí Ọlọ́run ló ní wá òun lọ́rẹ́ wa àdẹ̀ ní ṣẹbọ sí.
Olúwa Jésù ní ńgbà tí ìwọ bá ń gbàdúrà ó ní má jẹ́ kí ẹni tó ń bẹnu yàrá ń bí kọ́mọ tó ń ṣe ń bí ó ní bàbá rẹ̀ tọ́mọ tó ń fẹ́ ní kọ̀kọ̀ ó ní yóò ṣe fún ọ ní gbàgbà. òun ni bàbá wa ó dẹ̀ mọ tá à ń fẹ́ ní kọ̀kọ̀ ó dẹ̀ mọ pé ohun tá à ń fẹ́ ní kọ̀kọ̀ ní Yorùbá Ọlọ́run tó ní wá mọ̀ pé ohun tá à ń fẹ́ ní kọ̀kọ̀ ní Yorùbá ó dẹ̀ ti ṣe fún wa gbogbo wọn náà tẹ́lẹ̀ tẹ́rù ń bà ẹ̀rọ ti ń jáde àwa entertainer yẹn lọ́lọ́run dẹ̀ lò báwọn náà fi sọ̀rọ̀ àwa entertainer yìí lọ́lọ́run lò báwọn fi sọ̀rọ̀ ọmọ Yorùbá ni mí mo dẹ̀ mọ̀rọ̀ gbọ́ ó dẹ̀ yé mi ẹni tí ń sọ̀rọ̀ ní kò sọ̀ra láti sọ̀rọ̀ sí mi wọ́n tí ọba sọ̀rọ̀ sí mi àgbàlagbà tí ọba bẹ̀rù àti sọ̀rọ̀ sọmọdé ọmọdé ló ní sọ̀rọ̀ sí bẹ̀rù àti tí a bá sọ fún ọ wípé àgbàlagbà ni ẹ o à ń pọ́n lé ni mo mẹni tí mo jù lọ mo mẹni tí mo jù lọ ọlọ́kẹ́ dá ọlọ́mọ Yorùbá tó nírẹ̀lẹ̀ pé ká pọ́n yẹ̀ lé amẹni tó jù wá lọ amẹni tá a jù lọ wọ́n ta bá gbà pọ́n lé fún ọ pé àgbàlagbà ni ẹ dúró nípò àgbà yẹn gbogbo ọ̀rọ̀ tẹ bá fẹ́ sọ lé nìṣẹ́ kí n fi gbéra mi ga kí n fi pàtàkì ara mi àwa ni Ọlọ́run fún kódà kó jẹ́ pé àná ni mo bẹ̀rẹ̀ tẹ́tí bẹ̀rẹ̀ láti bí ọ̀ndẹ̀ yìí ìbà fọlọ́n tó ní mi ìbà fún gbogbo àwọn àgbàlagbà ìbà fún bàbá wa Ọlábánjí abẹ bàbá wa Adébánjí abẹ Bánjí Akíntóyè ìbà fún bàbá wa Professor Ayọ̀ Adébánjọ àwọn bàbá dáadáa nìyẹn ìbà fún gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá pátápátá torí pé àṣebá wọn tí a bá fi tí wọ́n ṣe nǹkan tá à ń ṣe kò ní ṣe déédé a dẹ̀ rí pé mo rí pé gbogbo àwọn bàbá yìí láti gbà tí wọ́n ti rí pé wọ́n ti bí mi pé Sunday kìlọ̀ fẹ́ gan-an wọ́n sọ pé Yorùbá nation gbogbo wọn ti dìde lórí Yorùbá nation pátápátá ìwọ́n tó bá jókòó nu yàrá tó ń ké àgbà mi lé mi àgbà òun lómi inú yẹn ó ṣe fíìmù ni ó ṣe fíìmù àgbà tiwa gẹ́ lómi inú tuntun wọn lọ kí tí àgbà tiwọn náà tí àgbà tiwọn tó lómi inú yẹn tó ń rìn dì yẹn tó ní ṣe pọ̀jù náà yẹn wọ́n gbé àgbà omi wọn yẹn kọ́mọ bínú tiwa onígbà wo bínú wọn káwọn náà àjọ ń ṣe pọ̀ náà ni káwọn náà gbé àgbà omi wọn yẹn kọ́ gbé bó síta wọ́n dúró bá ṣe ń dúró yẹn àwọn ọmọ ìtọ́lọ̀ ń fún. ó ju àwọn ọmọ ọ̀gá